الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد adúpẹ́ fún Ọlọ́run atọrọ kí Ọlọ́run àti gere fa nabi tó nífẹ̀ẹ́ sí jùlọ nabi Muhammad sallallahu alaihi wasallam kí keno bá dùgbà àwọn sahaba kó bá dùgbà àwọn ẹni rere tó ti kọjá akí gbogbo ọkùnrin obìnrin ọmọdé tí ń gbọ́ wa akira wa ikú assalamu alaikum wa rahmatullahi wa barakatuh èyí àtúmúdélé ní tàbí bí ṣera wa láǹfààní kó tó di kí a mọ̀ mú àwọn mukafiratu dhunub tá ń bára wa sọ̀rọ̀ wọn láti bẹ̀rẹ̀ Ramadan kó tó di ká mọ̀ mú wọn wá sí òpin ẹ jẹ́ àkọ́kọ́ ṣera wa láǹfààní sayyidul istighfar èyí tá Ànábì pè ní sayyidul istighfar olórí gbogbo istighfar lọ́nà tí yẹn fi tọrọ àforíjìn lọ́dọ̀ Ọlọ́run Ọba àti wọ́n tún jura wọn lọ nígbà míì á ní astaghfirullah al-azim nígbà míì á ní astaghfirullah lásán gbàmí àni astaghfirullah al-azim alladhi la ilaha illa huwa al-hayyul qayyum wa atubu ilayhi gbogbo ọ̀nà tí ọ̀nà ara tẹ́rùmọ̀ láti fi tọrọ àforíjìn lọ́dọ̀ Ọlọ́run láti fi jírẹ̀bẹ̀ pé Ọlọ́run jọ̀ọ́ foríjìn mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ Ànábì ní èyí tó lékè gbogbo ẹ̀ tó ju gbogbo ẹ̀ lọ Ànábì ní ta'allamuha ẹ lọ kọ́ nínú ẹgbàá wa Imam Nasa'i ó ní ta'allamuha ẹ lọ kọ́ mo ti fẹ́ wí gbogbo yẹn ẹ dé mọ́lẹ̀ bẹ́ẹ̀ ẹ há bẹ́ẹ̀ ẹ máa wí bẹ́ẹ̀ ẹ fi kọ́ àwọn ọmọ yín Ànábì ní ẹni bá wí láàárọ̀ man qalaha fi nahar muqinan ẹni bá wí láàárọ̀ tó dẹ̀ dá lójú tí ń wí yẹn dá lójú famata fi yawmihi qabla an yumsiya tó wá kú lóòjọ́ yẹn kí lóòjọ́ yẹn tó ṣú Ànábì ní fahuwa fil janna ń tọ̀hún ti wà lí janna ẹ má dáútù ẹ̀ ẹni bá wí láàárọ̀ kí lóòjọ́ wọn tó ṣú tó wá ṣaláìsí tó ẹ́ pé àsìkò yẹn ní àsìkò méjì náà sáníyàn kú ẹni ó bá kú láàárọ̀ ẹni tí ó bá kú lójúmọmọ yóò sì kú ní alẹ́mọ́júmọ́ ẹni tí ó bá kú láàjìn yóò sì kú lọ́gànjọ́ ẹnìkan màsìkò tí tò wọ́n yá dì í mọ́wọ́ mọ́ wí tó bá kírun àsùbá tán tó bá tún lọ sùn lálẹ́ kó o tún wí Ànábì níyàn bá wí láàárọ̀ kí lè ọjọ́ òun tó ṣú tó bá yẹ pé àsìkò rẹ̀ tó lásìkò ìgbà náà tó lọ bọ́ lọ́hùn ó ti wà nínú ọmọ àlìjánnà ẹni bá wí lálẹ́ kó tó sùn tó bá yẹ pé nígbà náà lásìkò àjàlí rẹ̀ tó kí lè tó mọ́ tó ṣaláìsí ó ti wà nínú ọmọ àlìjánnà Imam Bukhari ló gbà hadith náà wá Imam Nasa'i gbà wá Tirmidhi gbà wá àwọn àfáà hadith tó pọ̀ ní ọ̀dọ̀ àdúgbò yẹn ló ti mọ́ sayyidul istighfar lọ báyìí nke Allahumma anta rabbi Ọlọ́run Ọba o anta rabbi ìwọ lọba tí ń darí ètò ayé mi anta rabbi jíjẹ múmu mi ò sẹ́yìn ìwọ Ọlọ́run Ọba anta rabbi mi dán kankan ṣe rí lẹ́yìn ìwọ Ọlọ́run Ọba la ilaha illa ant nígbà tó wá ń ṣe jẹ mú mi yẹn èmi náà wá rẹ́dì láti sin ẹlòmíì mi rẹ́dì láti mọ júbà fẹ́ lòmíì tó tayọ ìwọ Ọlọ́run Ọba la ilaha illa anta gbogbo alamọ̀ ìpín ńlá Nabi Yunusa wí tọ́lọ́n fi yọ kúrò nínú ẹja ńjọ́ tó já sínú odò nínú àwọn azikaru tọ́lọ́n nífẹ̀ẹ́ sí jù ni kí wọ́n wá fi bẹ lọ́hùn kó fi kí Ọlọ́hun kí la ilaha illa ant mo gbà pé kò sọ́ba mi tó yẹ kí wọ́n sìn dẹ̀ ní forí balẹ̀ fẹ́ lómi mi ní máa júbẹ̀ lómi mi ní máa wá bùkátà lọ bẹ́ lómi tó tayọ̀ dọ́wọ́ Ọlọ́hun Ọba khalaqtani torí wọ́n lọ dá mi ńjọ́ tó dá mi gbogbo àwọn tí mo fẹ́ lọ sìn yìí àwọn àjẹ́ òsì ń bẹ ńjọ́ tó ń dá mi ma ashhadtahum khalqa samawati wal ard ńjọ́ tó fẹ́ dá sánmà àti ilẹ̀ ń bo làwọn àjẹ́ wà wala khalqa anfusihim àjẹ́ fún rẹ̀ ńjọ́ tó ń dá ń bo lòun náà wà Ọlọ́run ní wa ma kuntu muttakhidhal mudillina aduda khalaqtani wọ́n lọ dá mi dá wa ana abduka ẹrú rẹ̀ máa jẹ́ mi ní jẹ́rú ẹlòmíì mi ní sọ́ra mi dẹrú ayé mi ní sọ́ra mi dẹrú owó mi ní sọ́ra mi dẹrú èṣù ẹrú Ọlọ́run Ọba ló tẹ́ mi lọ́rùn kí n máa jẹ́ wa ana ala ahdika wa wa'dika mastata'at àdéhùn tí mo bá wọ Ọlọ́run ṣe ń pé mo sin lọ́run tí mo bá dáyé mo ń gbìyànjú ẹ̀ bí mo ti lágbára mọ́ àdéhùn pé mo tẹ̀lé àwọn ànábì Ọlọ́run mo ń gbìyànjú rẹ̀ bí mo ti lágbára mọ́ àdéhùn pé mo kírun mo ń gbìyànjú rẹ̀ bí mo ti lágbára mọ́ mo mọ̀ pé mo ní kùdìẹ̀kùdìẹ̀ tọ́pọ̀ irun mi ò ṣe déédé àwẹ̀ mi ò ṣe déédé hajj mi ò ṣe sàárà mi ò kò tó sunwọ̀n ọ̀rọ̀ mi ọ̀rọ̀ ẹnu mi ò dáa ìbálòpọ̀ pẹ̀lú àwọn òbí mi kò ṣe déédé ìbálòpọ̀ pẹ̀lú ẹbí mi kò ṣe déédé ládùúgbò mo lẹ́ṣẹ̀ tí ń ṣe láàrin ọ̀rẹ́ mo lẹ́ṣẹ̀ tí ń fi ń ṣẹra mi náà wa ana ala ahdika wa wa'dika mastata'tu mo ń gbìyànjú mo ti lágbára mọ́ àmọ́ a'udhu bika min sharri ma sana'tu aburú àwọn nǹkan tí mo ṣe láìdá aburú àwọn nǹkan tí mo sì sọ láìdá ń ló tì mí wá sọ́dọ̀ rẹ Ọlọ́run ṣá dáàbò rẹ bò mí kúrò níbi àgbákò tí ń bẹ ń bi àwọn àṣìṣe mi torí àwọn àṣìṣe tá à ń ṣiṣe ní ń fa ọ̀pọ̀lọpọ̀ àgbákò tí ń bẹ nínú ìgbésí ayé wa wàláhì èyí tó pọ̀ jù nínú àdánwò tí ń ṣe wá èyí tó pọ̀ jù nínú àlùbá tí ń kọlù wá nínú ayé yìí àwọn àfọwọ́fà wa ni ẹni tá ń sàsí kéré nínú ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń àkíyèsí àwọn kan pàṣàsí ni ẹyin pàṣàsí ni wọ́n ń sàsóhun ní òjé kó wọn lọ síwájú wọ́n ń sàsóhun ní òjé wọn ṣàṣeyọrí ẹni tá ń sàsí kéré òun gẹ́gẹ́ ní sàsí rẹ̀ ẹbí dáadáa
nígbà tó ṣe déédé sọ́lọ́run tó wá ní wọ́n ń sàṣì ọ wọn kò ti àìṣe déédé sọ́lọ́run yẹn náà ti tó ní tọ́lọ́run fi máa farapamọ́ fi ìyà jẹyàn làdúrà yìí fi ń sọ pé a'udhu bika min sharri ma sana'at aburú implication tèmi gangan ṣe ìwà mi tí ò da ìwà mi ń sẹ́ yà á ti a'malina ìwà mi tí ò da àníyàn mi tí ò da ọ̀rọ̀ ẹnu mi tí ò da àṣìṣọ tí mo ti ṣìṣọ irun tí kì í dédé ọlọ́run lè máa fi ìyà rẹ̀ jẹyàn bí iṣẹ́ bí promotion kọ́lọ́n deprive rẹ̀ bí promotion àwọn tí ò ní performance tó ọ ọlọ́run sì mọ fún wọn lágbèga ìwọ tó wá ní performance jù wọn lọ tó ń forí àtọrùn ṣiṣẹ́ ọlọ́run ò ní àgbéga tó tọ́ sí kò wọn ní fún ọ ẹ̀tọ́ tó tọ́ sí wọn ní fún ọ ọlọ́run ń fi irun ìbáwí irun ọlọ́run ń yọ fún ọ níbi iṣẹ́ ọmọ apẹ́ nìkan ní sàṣẹ ọ ẹnìkan ń ṣoògùn ni bẹ́ẹ̀ ni ó yẹ kó bẹ lọ́hùn pé kó sọ kúrò níbi aburú wa tiẹ̀ gẹ́gẹ́ ìwà rẹ ní fìyà jẹ ọ́ a'udhu bika min sharri ma sana'at ọlọ́run mọ wáṣọ lọ́dọ̀ rẹ kúrò níbi aburú ìwọ ọwọ́ mi tí ò dáa abu'u laka bi ni'matika alayya oore tí Ọlọ́run ọba ṣe fún mi mo jẹ́wọ́ mo foore hàn mo fẹ̀mí ìmoore hàn torí ń pé oore tó ṣe fún mi pọ̀ àkọ́kọ́ ní pé ní ìṣẹ́kù láyé àwọn kan wọ́n ṣàbí lábíkú ìwà wà láyé lásán mo jẹ́ mùsùlùmí mo wà nù àwọn akírun tí Ramadan bá dé mo máa feel concern pé nù àwọn tí tọrọ yìí kàn ní mo wà àwọn kan bẹ tí Ramadan bá dé wọn feel concern rárá wọn pé kí ló kan tèmi pẹ̀lú Ramadan àwọn mùsùlùmí wọ́n ń gbà á ó fi mí sínú àwọn ẹrú rẹ̀ ó fi mí sínú àwọn mùsùlùmí ó dín gíóré ni mò ń mí lókè mò ń mí lọlọ ẹlòmíì ń sanwó rẹ̀ lọ́sípítù ni ó ń sanwó mímí lówó tó pọ̀ láti fi lè báyìí oxygen tí wọ́n fi máa mí èmi ọ̀sánwó ọ̀fẹ́ ni mò ń mí oore tó ṣe fún mi pọ̀ kódà bí ò tí tòun tí mò ń fẹ́ mo jẹ́wọ́ mo dẹ̀ móore kó ṣoore fún mi abu'u laka bi ni'matika alayya wa ni wa abu'u bi dhanbi àmọ́ bó ṣe ṣoore yẹn fún mi tó pọ̀ tó kí mo fi pay rẹ̀ back ẹ̀ṣẹ̀ mo fi ń dá padà fún Ọlọ́run yìí dúpẹ́ yìí móore bó ti yẹ ẹ̀ṣẹ̀ mo fi ń dá padà ìyẹn ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ nìyẹn o lànàbí fi pé istikfaru yìí ní sayyidul istikfar òun lójú dodo istikfaru lọ ọmọ ìyá mi dákun kọ́ kalẹ̀ tó bá wo fídíò yìí tán kí wọ́n náà ha kọ́ máa wí láàárọ̀ tó bá jí kọ́ máa wí lálẹ́ kó tó sùn tọ́rẹ́ nìkan ọmọ ìgbà tí ọlọ́jọ́ òde. abu'u laka bi ni'matika alayya wa abu'u bi dhanbi mo jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi mo jẹ́wọ́ pé mi ọ̀dà tíyẹn bá ti jẹ́wọ́ ń pò wọ́n ọ̀dà ní ti ń jẹ́ istikfaru náà nìyẹn pé sọ́sámọ̀ ń pọ̀ ọ̀dà ṣé wọ́n ṣáàdúró lérí ẹ̀ ọ̀takùtẹ̀ṣẹ̀ rẹ ọmọ lágídí Ọlọ́run ti nífẹ̀ẹ́ rẹ̀ parí wa akharuna i'tarafu bi dhunubihim nù àwọn tí wọ́n jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn khalatu amalan salihan wa akhara sayyi'a Ọlọ́run ní asallahu an yatuba alayhim Ọlọ́run má ṣe àforíjìn wa. wa abu'u bi dhanbi mo jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi fa innahu torí mo mọ̀ pé la yaghfiru dhunuba illa ant kò sẹ́ni tó lè foríjìn orí ẹ̀ṣẹ̀ jìn ni kò sẹ́ni tó lè ṣàánú ẹni lẹ́yìn tó bá foríjìn yẹn tán tó tayọ ọwọ́ Ọlọ́run ọba kò jù bẹ́ẹ̀ lọ sayyidul istighfar nìyẹn allahumma anta rabbi la ilaha illa ant khalaqtani wa ana abduka ana ala aadika wa wa'dika mastata'at a'udhu bika min sharri ma sana'at abu'u laka bi ni'matika alayya wa abu'u bi dhanbi faghfir li fa innahu la yaghfiru dhunuba illa ant foríjì mi Ọlọ́run foríjì mi Ọlọ́run foríjì mi Ọlọ́run Ọlọ́run ṣá foríjì yẹn tẹ́ ń gbọ́ mi náà wala la ilaha illallah wala muhammad rasulullah wala sallallahu alayhi wa sallam subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.